Ẹ káàsán ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nínú ilé ni nínú ọ́fíìsì ni níbi iṣẹ́ ni nínú ṣọ́ọ̀bù ni láàárín ọ̀dẹ̀ níwájú ìta ní ìkúlé ilé ni. Mo kí yín tẹ̀ṣọ̀tẹ̀ṣọ̀, mo kí yín tológun tológun, mo fi ìkúnlẹ̀ rabúrabù, mo fi kí yín akó àkókò yìí. Ìgbà yẹn á sàn wá sówó, á sàn wá sọ́mọ. Ìkan tí mo tún mú wá lásìkò kò yàtọ̀ sí èyí tí a ti ń sọ tẹ́lẹ̀ lórí òwe, ìtumọ̀ òwe, ìgbà tó yẹ ká lò, ìkan tó jámọ́ lórí, òun ni mo tún mú wá fún yín lásìkò yìí. Òwe ìkíní sọ pé àsọ̀rọ̀ ìyọ́rọ̀ òun ló pèlè pè ṣáájú tó ní ìgbà wúwo ju àwo lọ. Choose your words carefully so as not to be misunderstood. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa wo ọ̀rọ̀ sọ nítorí àwọn kan wà tí wọ́n mọ ọ̀rọ̀ ń gbọ́, àwọn kan wà bí wọ́n ṣe mọ bó ṣe máa ń túmọ̀ ọ̀rọ̀. Wọ́n ní pé sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí ẹni tó mọ ọ̀rọ̀ ń gbọ́ nítorí ọ̀rọ̀ tí sọ̀rọ̀sọ̀rọ̀ bá sọ òun ni sọ̀rọ̀sọ̀rọ̀ ń gbọ́, àní sọ̀rọ̀ èyí tó máa pa wá. Bẹ́ẹ̀ ni eléyìí pé ṣáájú ọ̀rọ̀ tó sọ tí kò yán ọ̀rọ̀ ẹ̀ ló jẹ́ kó ṣe kú pa. Táwọn olóyè béèrè lọ́wọ́ ẹ̀ pé nínú igbá àti àwo èwo ló wúwo jù nínú méjèèjì. Ẹ jẹ́ mọ̀ pé igbá tútù máa ń wúwo, igbá pẹlẹbẹ ó máa ń fúyẹ́. Tá bá wá fi igbá tó ti gbẹ lọ́wọ́ fi wé àwo, a rí wípé àwo ó wúwo ju igbá gbígbẹ lọ. Tá bá fi igbá tútù wé àwo, a rí pé igbá tútù nǹkan ó wúwo ju àwo lọ. Wọ́n dẹ̀ ní tó bá ti gba nǹkan yìí nǹkan ó máa jọba, àìgbà nǹkan ó máa dẹ̀mí ẹ̀ légbodò. Nígbà tí eléyìí pé máa sọ̀rọ̀ kò yán ọ̀rọ̀, ó ní pé igbá wúwo ju àwo lọ, lọ́ba kúkú dẹ̀mí ẹ̀ lé ègbodò. Àwọn olóyè ò sọ fún wípé igbá gbígbẹ àbí igbá tútù làwọn sọ̀rọ̀ lé lórí. Òun náà dẹ̀ sọ wípé igbá tútù nǹkan ó wúwo ju àwo lọ, igbá gbígbẹ nǹkan ó kò wúwo ju àwo lọ o. Òun sọ pé igbá nǹkan ó wúwo ju àwo lọ, lọ́ba kúkú dẹ̀mí ẹ̀ lé. Ẹ jẹ́ ká máa wọ ọ̀rọ̀ sọ láwùjọ níbikíbi tí a bá wà. Ẹ má kò jẹ́ ká máa da ọ̀rọ̀ lẹ̀ lásán. Ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ nítorí kò síbi àwùjọ tí a bá wà táwọn kan ò ní jókòó láti gbọ́ ọ̀rọ̀ tí a máa sọ. Wọn ò ní sọ̀rọ̀ èyí tó máa rán wa lọ sẹ́wọ̀n, a dẹ̀ ní sọ èyí tó máa fi dúnrun mọ́ wa débi pọ́n máa gbẹ̀mí wa. Èkejì ló sọ pé bí eégún ńlá bá sọ pé òun ò rí ejò tó náà ńkọ́ o kò rí eégún ńlá o. Bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ká máa fojú máa gé èèyàn kéré. Níbi tí àgbàlagbà bá ti fojú gé ọmọ kékeré kéré, ọmọ kékeré náà máa wò pé ẹ̀yin gan ẹ̀ jámọ́ nǹkan kan. Ibẹ̀ ni ara ti máa wá ta àwọn àgbàlagbà pa ọmọ yìí nǹkan ó rí mi fín. Ìgbà wo náà ní fóònù wọ̀? Nígbà táwa náà rí àwọn ọmọ tá máa rí wọn fín. Ẹ jẹ́ ká máa pọ́nra wa lé níbikíbi tí a bá wà. Bẹ́ẹ̀ ni wọ́n ní eégún wọlé, ó ní òun ò rí ejò ń tó. Ejò tó ní àkísà nàbí kíní ń wọlé. Ní ìlú kan ni tí eégún bá fẹ́ jáde, ó gbọ́dọ̀ lọ síbi eré ejò ń tó, eré ní ejò ń tó yìí. Eégún kégún tó bá gbé eégún, tó bá ti sọ pé òun ò fi ti ejò ń tó ṣe kò ní wọ ìlú yìí. Ìyẹn ni wípé ó gé ejò ń tó kéré. Ejò ń tó gan, ó rò pé òun gan ò rí nǹkan kan, òun gan ò rí ẹni tó kọjá. Ṣé ẹni tó kọjá ó wọlẹ̀ ni àbí àkísà lẹni náà tó kọjá? Ìyẹn ló wá fi dífá fún wọn pé eégún kégún tó bá gbé eégún, ó gbọ́dọ̀ lọ síbi ìdí èrè ejò ń tó yìí. Wọ́n á bọ́, wọ́n á ṣe ohun tó máa ṣe kó lè yẹ wọ́n. Eégún kégún tó bá ti tú pé òun ò fi ti ejò ń tó ṣe, ejò tó gan kò rí. Ẹ má jẹ́ ká máa fojú tẹ́ńbẹ́lú èèyàn. Ẹ má jẹ́ ká wò pé ẹni yìí kéré sí mi, kò lè méèkè nílé ayé báwọn olóyìnbó ṣe máa ń sọ. Ìwọ tó nílé ni Ọlọ́run bá mi òkè, ó lè gbá lọ́wọ́ ẹ̀ kó fún ẹni tí kò ní, kó wá gbé ẹni tí kò ní, kó wá gbé jù wọ́ tí o ní lọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á máa ṣọ́ra ṣe, ẹ jẹ́ á máa wo ìwà tá máa wò láwùjọ, ẹ jẹ́ á mọ ọ̀rọ̀ tá máa sọ láwùjọ. Àní ṣìrìn, àní ṣìsọ, àní ṣìwàwù láṣẹ Èdùmàrè. Àmín àṣẹ. Ìpàdé wa di bí ọjọ́rọ̀. Ó dàbọ̀, mo rí yín ná.